ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jiyàn gbé tá a mọ̀ rò pé inú gbóná gbé wọn sí. àṣé àwọn ilé ń bẹ lọ́hùn. mo rò pé ìgbà tó bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó. ṣé ìpá wa máa ń rò pé àwọn ajínigbé gan ṣẹ́fún ni máa jẹ àwọn náà báyìí. tá a máa ń rò pé òjò máa pa àwọn náà. àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn. nínú igbó tá à ń sọ yìí ìlú kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé tẹ́ bá wọ inú igbó yẹn lódìdí 30 minutes òun ni wọ́n fi drive. ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes tó ti ń drive ni wọ́n fẹsẹ̀ rìn o. wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò irú eléyìí táwa gangan náà ń gbé. àwọn náà ń ṣe káràkátà ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sálàfíà lẹ jí o. mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra mílò. káràkátà ń lọ nínú àdúgbò nínú agíjú igbó yẹn ni o. wọ́n wa góòlù nínú igbó yẹn o. China dẹ̀ ń bá wọn dòwò pọ̀. góòdù yẹn dẹ̀rí kò lè jẹ́ ọmọ Fúlàní yẹn ló ń ṣe yẹn. àwọn alágbára kan ló máa wà ní ìcháàjì góòdù yẹn. gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn. sọ ọmọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe. àwọn alágbára ló máa wà ń bẹ̀. ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣe mọ́ wọn lára. ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn. èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain nínú kó mọ̀ nípa ìjínigbé yẹn. àti wà kápá ńlẹ̀. ṣùgbọ́n tí olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má lè bá a rìn. èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ńbẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní igbó àfẹ́kẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ máa ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ni àṣekó ṣe torí yẹn àṣé kí Sunday Igboho gan má lè ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé. à ń fa àkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ́ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bìbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ́ fi ráwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ. oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ̀jì ṣé kí n sọ fún ọ wípé ṣé o lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọ ọkọ rẹ̀ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba irú ẹ̀ ló wá ń sọ̀rọ̀ lẹ́yìn náà wá ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó. àmúgbó sọ̀rọ̀ wọ́n ń pè ọ́n wèrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹ̀gbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. People see who you are before they listen to whatever you have to say. ẹ̀rí irú èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́rú ẹ̀rọ ẹnu ẹ̀. Portable is nothing. mo kí bọ́dà Abdulkabir Rashafa lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ tá a jọ wọnú gbòrìsáàfù yìí rèé níbi tí wọ́n máa ń jókòó sí àmọ́ gbogbo ohun tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe tiwa dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bíi 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o inú ìlú tó rí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed àjọwọ́nú ìlú yìí òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀ wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀ wọ́n ní gbogbo nǹkan làwọn fi kún lóyè Májàsọ́lá lọ́wọ́ àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn ìkan wà nínú àwọn ọmọ àwọn
tí wọ́n mú màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀ àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wọ́n fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dé nù òkúta títẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ bẹ̀ nítorí over 30 minutes drive ni láti títì kò tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. so wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbé kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà nú pápá táwọn òwò náà kan ó débi ẹ̀rùlẹ̀rù níbọ̀ nígbà tí wọ́n rírú ẹ̀ rí lánàá àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ̀ ni àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday gbèrè pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́ lẹ́fìmọ̀ wípé àwa ò act we are determined to secure our land. We have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Gbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft. À ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. Kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. Kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. La fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ̀ rí yẹn ni. Èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ káyé ó mọ bó ṣe ń lọ. A sì ráwọn kan orí olóyè mọ́jàsọ́nà ò bẹ́ nìkan jà kò bẹ́ nìkan bínú ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters. Meet with the kings. Àwọn ọba wọ́n pè wá wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wáyé ohun tó bàyàn nú jẹ́ jù àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tanra wa bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. Àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfí wà. Kọfí kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé. Láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ ọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì ohun tí ò sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú gbogbo rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn.
wọ́n ń kó mining, wọ́n ń kó yàláyà mining nínú igbó reserve yẹn, that they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wakùsà bẹ̀ tí wọ́n ń ríbọn, àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàgbọ́n. Láti fi ṣe kíni? Láti fi gbàgbọ́n. Àwọn ni wọ́n fún wọn níbọn, o ò ní débẹ̀, wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. A lọ ọjọ́ kejì, state governor ní òun declare coffee. Ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì, kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò ní ìdíkà declare coffee? Ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn fún ni? Àmọ́ wọn ò fẹ́ ọ̀lù òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbírù la ìyá àbúlẹ̀. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́bù la user. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yìí ò ní gbàgbé. Wàdàyàmù làyàmù, ọba tí ó ṣẹ̀sùn ò ní kú, mímà làmàṣíntà, máa ṣe ohun tó wù ọ́ lọ, kà máa ń tàdí lùtùdà, ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san. Nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho, bá a ṣe ń post gbogbo àwọn update wa, kò sí ohun tó kù ní wípé bó la ṣe lè dá lọ́wọ́ kọ́, bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan, is because of us. Ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú ń gbé síkùn tí ò tí ì tásìkò tá a sọ. Àmọ́ gbogbo ohun tẹ́ ẹ rí yìí, we are doing it deliberately for you to know our steps, for you to know what we are doing. Nítorí èní kọ́, nítorí ọ̀la ni. Tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò, tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo màálù ni wọ́n sun gbogbo àbá wọn, ìwọ gan bó o ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀ bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. So gbogbo àwọn steps tá à ń take, à ń kárí iṣẹ́ àmàmì àti àlà dání. Kì í ṣe pé à ń bínú Fúlàní, àmọ́ àwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èé ṣèyàn o. Tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí, wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing, we are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. Àwọn tó rí tán wá drone yẹn, they are international security forces. I need drone mẹ́ta, ṣùgbọ́n we still need more. We need more. Ṣé má parọ́ fún ọ? A wà nínú igbó látàárọ̀ ṣúlẹ̀ àrí nǹkankan jẹ́, a bọ́ sí gbòòrò àti olóyè àtẹni tí ò ṣe olóyè. Orí mo wá ní mo wá dá nìkan gbogbo wọn rẹ̀rìn, mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì, ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o. Gbogbo wa wo a jẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan ni. Búrẹ́dì. Onílé ọ̀nà náà, orí kéèyàn máa há búrẹ́dì jẹ. Èní ni mo lè sọ pé èmi náà gbé èèyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn kó gbogbo ara mi ló ti ta kókó yìí. So ṣé bí màá wá wọnú gbóyìnbó lọ láti fíìmù? Gbogbo ẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, it doesn't require anybody's support. Bọ́lá ń bá ṣe tán tó fẹ́ gbéyàn ga, yóò gbé ọ̀gá ni. Ìjà àgbà kọ́.
òòrùn ló ṣèmọ́lẹ̀ fún ọ̀sán òṣùpá ní ìṣọlá tiẹ̀ láàyè bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpá yọ ìràwọ̀ tí máa ń bẹ́ta ẹja kun lọ́wọ́ tá a bá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ta tí ò bá tó bá ju stiani yóò padà ló mọ́gbà ni ẹ̀sìn mi àròyé orin tí ọ̀kágbẹ́ jáwọ́ níbi ọ̀tẹ̀ abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà kò tó dí Àkànbí tẹ́nì kankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your message mo sì tún láǹfààní láti fèyí mo fi kí ọ̀gá wa olórí gbogbo àwọn ológun Inspector General of Police wípé adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Chairman DSS adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ olórí ológun náà pátápátá ọ̀gá sójà Musa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn DPO Ìgbẹ́tì ní Igbópẹ̀ ní gbogbo yín pátá la dúpẹ́ o nítorí wọ́n dúró tì wá ní gbogbo ìgbà adúpẹ́ o nǹkan kò ní ṣàlàáfíà yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè wá wípé báyìí kàṣá báyìí kàwòdì Àkànbí mo fẹ́ mọ́ fi yìí ṣe lọ a nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò orí ẹni wẹ̀yìn ló wẹ̀ gan ẹni jáde lè bú tó lórí iṣẹ́ ń tẹ̀síwájú nítorí ẹ ṣàjẹ́ sọ bẹ́ẹ̀ nítorí a sì láwọn ọmọ kan tá a fi ń tẹ̀lé àwọn nǹkan kan Ọlọ́run yóò bọ́ sí bó ṣe ń gbogbo àti fẹ́ jórí tó bá ti bọ́ sí bá ti fẹ́ jórí àwọn kankan wà tẹ́ ò tí ì gbọ́ tá a padà wà nà níbẹ̀ àmọ́ àkínkálẹ̀ àṣetìkú iṣẹ́ ẹni bá ṣe lórí làóyìn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò.